ọ̀rọ̀ ọmọ Nàìjíríà bó ṣe rí nìyẹn o. Ọmọ Yorùbá wọ́n burú láti máa da ènìyàn tó bá fi inú tọ́ wọn tàbí tó fi wọ́n ṣọ́ nǹkan kan. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mi ì ríran ibi tí ọmọ Yorùbá bá mi dé nìyẹn, níbi kí n mú lọ síbi tó ti fẹ́ lọ rajà mò ń tajà fún wọn ni o. Ibẹ̀ náà ti sọ mí dẹni tí ò ríran dọjọ́ tèmi yìí mọ́. Ọjà náà tó fẹ́ lọ rà kò rọ́jà, èyí ọjà náà kò ríra kò rọ́jà náà tà, ṣùgbọ́n ìlara òun ló bá ọmọ Nàìjíríà débi tá a dé yìí, òun ni ò jẹ́ ká ní ìlọsíwájú. Kò sí ohun méjì, ìkà àìnáàánú òun ló bá ọmọ Yorùbá débi tá a dé yìí. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ríran lọ́wọ́ ẹ ṣe fún mi kí n ríran, mò ń tajà o, mò ń tajà, mò ń ṣe pọpọ́ọ̀fù, mò ń ṣe dónọ́ọ̀tì pẹ̀lú bí mi ò ṣe ríran fún ara mi náà ni mò ń bèkì gbogbo mo sì ń ta, ṣùgbọ́n ìrànlọ́wọ́ ló kù kí má máa gbàwìn fúláwà gbàwìn òróró láti máa fi rí ta. Gbogbo ìgbà tí ọmọ Yorùbá bá ń jẹ́ ọmọ Yorùbá, lẹ́yìn pé kéèyàn rí wọn, kéèyàn má sá fún èèyàn láti ṣàdúrà fún èèyàn. Pẹ̀lú bí tí mo wà yìí náà bó ṣe tún ṣe lára tó, ṣùgbọ́n mo sì rí ẹni tó jẹ́ pé yíbò tó sì tó help mi. Òun fúnra rẹ̀ ló dìídì pè mí báwo mo ṣe ń ṣe méèkì àwọn dónọ́ọ̀tì nǹkan tí mo explain ìfẹ́ nìyẹn. Ẹni yẹn sì dìídì pè mí pé òun ò ní nǹkan kan, ṣùgbọ́n wọn máa ta fúláwà fún mi tí má ti ta tán kí n máa kó wá. Pẹ̀lú ẹ̀ náà bí mo tún ṣe náà bẹ́ẹ̀ náà tún bínú mi. Mo rí èèyàn tó sọ pé àwọn rò pé wọ́n máa yí fọ́ lójú, tó bá fọ́ lójú ni pẹ̀lú gbogbo bó ṣe ń ṣe nǹkan tó ń ṣe yìí náà. Pẹ̀lú ẹ̀ náà wọ́n tún wá náwó kà fún mi débi wọ́n tún fi kówó mọ́ mi lọ́wọ́. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà alihamudulilayi rabbil alamin mi torí ẹ̀gbẹ́ condition mi lọ tọrọ bára o, mò ń ṣe mo sì fi méèkì mo fi ń tọ́jú àwọn ọmọ tọ́mọ náà kọ, ṣùgbọ́n iṣẹ́ ọkọ mi ò lọ déédéé mọ́. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà alihamudulilayi mo ń tọ́jú ọmọ mo sì ń tọ́jú ara mi lọ tọrọ bára. Ṣùgbọ́n tó bá tásìkò pé kí n lọ fún check up apá máa ń kún mi ń rówó eye drops, mi ń rówó rògùn, mi sì ń rówó lọ sí àti lọ fún check up. So nǹkan tó wà ń bẹ̀ nìyẹn, tẹ́ bá rí àánú kẹ́ ṣe fún mi. Ọmọ Yorùbá nágbára wọn ṣòro finú hàn bó ṣe wà yẹn, tẹ́ bá ti lè finú hàn wọn báyìí nítorí pé ọmọ Yorùbá béèrè pé báwo ṣe máa ń lọ Kútọ̀nù lọ rajà ní àwọn Abidjan, ṣùgbọ́n ọjọ́ tí mo ti lè finú hàn wípé báyìí ni mo ṣe rìn Allahu Akbar kabira, mi mọ̀ pé èèyàn ń ṣerú ẹ ọjọ́ ẹ̀ ni mo ti wo ogun. So ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run mo ti ń bọ́ nínú ogun, bó ti jẹ́ pé mi padà ríran, ṣùgbọ́n alihamudulilayi mò ń túnú léṣe, mo sì ń jẹun, àwọn ọmọ mi náà ń jẹun, mò ń wọ òkè, ṣùgbọ́n ó kù ìrànlọ́wọ́ láti máa rówó ṣiṣẹ́. Nǹkan tí mo pe èèyàn ọmọ Nàìjíríà fún nìyẹn, kẹ́ ẹ ṣe mí ní ìrànlọ́wọ́, ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. It's a Jogbo day, it's a Jogbo day, it's a Jogbo my day, oh, it's a Jogbo day, it's a táyé ń fẹ́ láti gbọ́, it's a Jogbo day. Ká máa ròfo ká máa kúfo láyé wa ìwà ni, àgbà kí n wá lọ́jà, orí ọmọ tuntun wọ́, it's a Jogbo lágbà ọ̀rọ̀ tó ń kìlọ̀ ìwà o, pé ọ̀rọ̀ gbogbo nìtàn, èyí tá a ṣe lónìí. Ẹ máa tún kalẹ̀ lálẹ́ yìí o gbogbo etí tó ń gbọ́ mi. Àbẹ̀kẹ́ ọ̀kìn yín náà ni o. Ọmọ Balúwa Ṣeun Adébóyè Àbẹ̀kẹ́. Ẹyin lójú bàbá God the Iron Lady in the Waves. Sáré olólùfẹ́ gbàgbé ìbínú abo bí akọ àwòkọ afẹ́dẹ́ ṣẹwà. Ó pẹ́ síbẹ̀ pírẹsẹ́ńtà bí ọ̀jọ̀gbọ́n bó ṣe fún mi lórúkọ. Mo tún ti dé sí yín lálẹ́ yìí. Ó yá o. Ẹ jẹ́ kí gbogbo wa ẹjẹ́ àtẹ̀síwájú láì fi àkókò ṣòfò. Ẹ jẹ́ agbápò tí wa, ẹ jẹ́ àrẹ yàrá ìkẹ́kọ̀ọ́ ètò Jogbo. Ẹ tún já wá kẹ́kọ̀ọ́ lónìí. Mo kí gbogbo ẹni tó gbé sàdánkátà fún mi lọ́sẹ̀ tó kọjá. Mo kí gbogbo ẹni tó yìn mí. Mo kí gbogbo ẹni tó pè mí. Mo kí gbogbo àwọn ènìyàn tí òtítọ́ òkorò lẹ́nu wọn. Mo kí gbogbo Yorùbá tó ń wá bí ó ṣe dáa. Lágbára Ọlọ́run Olódùmarè yóò padà dáa náà ni o. Ṣùgbọ́n o nǹkan kí sí ẹsẹ̀ ràgó kò ṣeé jẹ bẹ́ẹ̀ ni kò ṣeé gbé mì. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n fìbà fún Olódùmarè o. Ọlọ́run mi, Ọlọ́run bàbá mi, Ọlọ́run ìyá mi, Ọlọ́run àwọn ọmọ ìyá mi, Ọlọ́run àwọn ọ̀rẹ́ mi, Ọlọ́run àwọn tó fẹ́ mi dénú. Nítorí pé gbogbo ènìyàn tó bá fẹ́ òtítọ́ dénú, Ọlọ́run Olódùmarè ni wọ́n fẹ́ dénú. Àní ẹ jẹ́ ń ṣe bà lọ́wọ́ Jehovah, ọba tó fi ẹ̀mí rẹ̀ tó fi sí mi lára, tó fi àmì òróró yàn mí, tó ní kí n máa kéde ọdún ìdásílẹ̀ fún gbogbo ènìyàn nínú òtítọ́. Atẹ́rẹrẹ kárí ayé ni ìjìnlẹ̀ ìfẹ́, adúró tini lọ́jọ́ ogúnle. Ẹ má bu bàbá mi, ẹ má sá o, ẹ má sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn o. Kí lẹ ṣe tí ò rí? Abojú gbẹrẹgẹdẹ ní wá lẹ́yìn, olójú kọ̀rọ̀ olójú gbangba. Kí lẹ wí tí ò gbọ́? Ọba abetí ìlú kára bí ajere. Bú fún mi ń wò fún ọ, a ò lè jìjà ẹlẹ́kẹ̀dé lu Ọ̀yọ́. Bá a bá ti ń jìjà ìkọ̀kọ̀ tá à ń ṣèké ìbàbá. Lọ́jọ́ tá a bá délé ọba làásòdodo. Ọba Olúbàṣírí atáṣírí nígbà tí ò fẹ́ kó bò mọ́. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ọlọ́run ìyanu. Ẹ gbọ́ ṣẹ́yìn náà ń ṣèké bàbá ni, ẹ mọ́ ṣèké bàbá o, nítorí pé tẹ́ ẹ bá ṣèké bàbá tá a bá rẹni wí fún bàbá a máa délé ọba o, àá dẹ̀ sọ òdodo níwájú bàbá. Ǹjẹ́ lónìí mo dúpẹ́ lọ́wọ́ rẹ o, nítorí pé o mú wa lọ ní ìjẹjọ́ o. A tún ti padà dé lónìí lórí ètò Jogbo, ètò tó ń tan iná sí gbogbo ìkọ̀kọ̀ irọ́, ètò tó ń tan iná sí gbogbo ìkọ̀kọ̀ èké, ètò tó ń bọ́ irọ́ sílẹ̀ ní gbẹrẹgẹdẹ nínú ìmọ́lẹ̀ tí í ṣe Jésù Kristi. Ọmọ Balúwa Ṣeun Adébóyè Àbẹ̀kẹ́ àti gbàdúrà ká tó dé. Ó yá máa bá wa lọ. Ó ti wà nínú ilé agodo ká tó dé, ó tún ti bá wa débí nítorí ibi gbogbo lọ́lọ́run mi wà.
omnipresence ètò Òjògbó lóde. ṣé Ebenezer tó gbẹ̀gbẹ̀ Ọlọ́run ó ń pè bàbá gbúlú erin bàbá kọ̀sọ́ ẹ̀fọ̀n ọ̀gbọ́nrẹ́gọ́dọ̀ ní dáhùn ọmọ odó bá má di ẹ̀mí abapáyà ògẹ̀ yẹ̀wù kan ṣoṣo ò lè gbọ́kùnrin méjì. ẹ gbọ́ báwo ni yẹ̀wù kan ṣoṣo ṣe wá gbọ́kùnrin méjì. pààrọ̀ awo ilé ẹlẹ́pẹ́ adíáfẹ́lẹ́pẹ́ wọ́n ní ó folídìí ẹran pààrọ̀ ara rẹ̀ nítorí ikú. ó gbọ́ rírú ẹbọ rù ó gbọ́ èrú àtùkèsù ó sì tù ó gbọ́ ìkan rẹ̀ ẹbọ ha fún un ó wá yin awo rẹ̀ náà wá yin fá ó wá lanu kótó orin ẹwọ́ wá bọ́ sí lẹ́nu ó ní ẹsẹ̀ tó ń ná báyìí jó ló fà á ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun láwo àwọn ni àwọn awo òun ni wọ́n ṣe ń ṣẹnu rere kí fá wọ́n tún ń fi ẹnu rere pe fá ó ní ikú wà fẹ́lẹ́pẹ́lẹ̀ orí ẹran ló mú lọ pààrọ̀ awo ilé ẹlẹ́pẹ́ òfó wà fẹ́lẹ́pẹ́lẹ̀ orí ẹran ló mú lọ pààrọ̀ awo ilé ẹlẹ́pẹ́ ajogún gbogbo wà fẹ́lẹ́pẹ́lẹ̀ orí ẹran ló mú lọ pààrọ̀ awo ilé ẹlẹ́pẹ́. ẹ gbọ́ kí ni Yorùbá ó fi pààrọ̀ ìwà wọn. èṣù tẹ́sí ń wo òun ṣe mọ̀ wípé òun gangan ni onílàjà láàrin àwọn ajogún àtàwọn òrìṣà ẹ̀dá ní rúbọ̀ ẹ̀dá ní gbẹ́bọ̀ ẹ̀dá ní kífà ẹ̀dá ní wáfá kiri bí èṣù bá sì ti mú àárùn tiẹ̀ tí ń bẹ nínú fá agbẹ́yòókù síbì kan agbẹ́yòókù sápá kan àfìyòókù lẹ̀ fún àwọn ajogún àtàwọn òrìṣà. ẹ gbọ́ nígbà tí ọmọ Yorùbá tí wọ́n ń dafá tí wọ́n ń kífá tí wọ́n ń pe ifá tí wọ́n ń rú ẹbọ tí wọ́n ń gbé ẹbọ nígbà tí èṣù tó mọ àárùn rẹ̀ níbo ló gbẹ́yòókù sí bẹ́ẹ̀ sì ni o èṣù ní gbẹ́bọ̀ kò sì mọ fádá. ọmọ Yorùbá níbo lẹ wà mo ti sọ lẹ́ẹ̀kan o mo ní ibi tí a bá roko tì sí mo ní ibẹ̀ náà ní a fi àbọ̀ sí. ní ìjẹ́jọ́ ọ̀rọ̀ jábọ́ mi ò tiẹ̀ mọ̀ pé ó le tó bẹ́ẹ̀ ọ̀pọ̀ ènìyàn pè mí ọ̀pọ̀ ènìyàn kí mi ọ̀pọ̀ ènìyàn yìn mí ọ̀pọ̀ ènìyàn sẹ̀ǹdì mẹ́sẹ́gìsì lóríṣiríṣi sí mi mo dúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé ẹ kórìíra òtítọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ìjà bí wọ́n ṣe ń jàjẹ̀ ẹ̀sìn mọ́bẹ̀ẹ́ sí mi o bẹ́ẹ̀ ni wọ́n mọ jàjẹ̀ ẹ̀yà mọ́bù ẹ̀yà mi o bẹ́ẹ̀ ni wọ́n mọ jàjà lù ọmọ ìlú mi ṣe bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n mọ jàjà dílé bẹ́ẹ̀ wọ́n sì ti gbàgbé wípé gbogbo wa bá a ṣe wà yìí ẹ̀dá ni wá lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tá a tún bí Olódùmarè nínú níbi tí àwọn ènìyàn kan tí wọ́n ti múnú Olódùmarè dùn nínú ìwà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti mú Ọlọ́run Olódùmarè bínú nínú ìwà ìdí nìyẹn tá a fi sọ pé lára ènìyàn la ti ń ṣe Ọlọ́run lára wa náà la ti ń sìn ìwà wa ò lè báramu ṣùgbọ́n ṣé ìwà titi ẹ o ṣó yin Ọlọ́run ni àbò ń bí Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ni wọ́n tún text messages sí mi ní ìjẹjọ́ àwọn kan pè mí ìyá kan sọ̀rọ̀ ẹ̀rù bà mí ó sọ̀rọ̀ ìran Yorùbá nítorí wípé ọmọ ìyá méjì wọ́n kàn jọ bínú síra wọn lásán ó ta àjogúnbá tiẹ̀ ó tún talẹ̀ tẹ̀gbọ́n ẹ̀ ó sì fẹ́ sọ dọ̀ràn mọ́ lọ́wọ́ débi pé kó máa lọ síbi ẹ̀mí ẹ̀gbọ́n tún fi í lẹ̀ kó jẹ gbogbo ẹ̀ mọ́ra wọn Yorùbá bọ̀dá kan sọ̀rọ̀ wọ́n tiẹ̀ fi voice note tiẹ̀ síta ó yá ẹ jẹ́ ká gbọ́ ohun tí arákùnrin yẹn sọ èyí tárábìnrin yẹn sọ mi ò fẹ́ fi voice note tiẹ̀ mi ò fẹ́ gbé síta nítorí pé kíni ká mọ̀ tún wá wú tó ti kú ká má wù sílẹ̀ ṣé ẹ mọ̀ wípé ètò Òjògbó kò mú ìgbéraga dání wípé n tá ń ṣe káyé lè mọ̀ wípé òótọ́ ni káyé lè mọ̀ pé ó ń ṣẹlẹ̀ rárá tá a bá ti mọ̀ wípé yóò dárúkè rúdò sílẹ̀ níbì kan àwa ò ní gbà ṣùgbọ́n àkófálẹ̀ ìfàǹṣẹ̀ ṣé ẹ mọ̀ wípé ètò ìjẹjọ́ ó dárúkè rúdò sílẹ̀ níbì kan mo ń bọ̀ ohun èdè ẹ jẹ́ gbọ́n tí arákùnrin yẹn sọ nípa ìran Yorùbá láti kìmí lẹ́yìn ó yà wò. àṣẹlò ní yóò di ìtọ́gbọ́dọ̀lá ètò Òjògbó dé. madam ẹ kálẹ́ o mò ń gbọ́ yín lórí rédíò tẹ́ ń sọ nípa Yorùbá ṣe rí Yorùbá àwa ni ẹ máa ń gbọ́ mọ̀nàfìkì àwa la ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ Yorùbá tí ó bá ń ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ jù wọ́n á ní iṣẹ́ ibi tí ò bá ṣiṣẹ́ rárá wọ́n á nígbà ọ̀lẹ́ni àmọ́ tó bá tún ṣiṣẹ́ jù wọ́n á níṣẹ́ ló pa Yorùbá náà pè bẹ́ẹ̀ o. náà ń jọ kan mo pàdé ọmọ Yíbò kan èmi àti ẹ̀ ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ pé ó níbi tí Yorùbá ya ọ̀lẹ́dẹ́ ó ní tí wọ́n bá gbé bọ́ǹbù fọmọ Yorùbá pé ẹ wọ àwọn tó ń bọ̀ yẹn máa pẹ́ ni o ó bá ti rí wọn ju bọ́ǹbù fún wọn oníkàkà kọ́ ọmọ Yíbò ju bọ́ǹbù yẹn fún wọn tó máa ń súnmọ́ ọ̀rẹ́dì ọmọ Yorùbá rẹ́dì àti gbé bọ́ǹbù yẹn kàyẹ́lẹ̀ kó gba pàtí lọ́jọ́ kejì kò fẹ́ kú ọ̀lẹ́ ẹ̀yìn àgbà lẹ̀ ń pòwe pé ẹni tí ò fẹ́ kú kò lè joyè lè bàbẹ́ o ibi tá a bá Yorùbá dé nìyẹn o Yorùbá aburú rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ó sì tó ké ibi tí mi ròde bẹ́ẹ̀ aburú báyìí dá mọ́lá wa o Yorùbá burú gidi gan tẹ́ ẹ bá rí ọmọ Yorùbá tó ń hùwà burú kan
tẹ́ bá bá wí ẹ gbọ́ ẹ máa gbọ́ tí Yorùbá ẹgbẹ́ yín máa sọ fún yín pé àṣìbí ìbẹ́ yín náà lọ́mọ ńlé kílẹ̀ ń bá wí fún kíní kan Ìbàdàn pé bẹ́ẹ̀ o Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa o. níjọ́ kan ọ̀rẹ́ mi kan wà tó lọ sí ìlú òyìnbó mọ̀mọ́ ẹ̀ ní pé kó má ètè wá àmọ́ wá òwe àkóhun ní pé fisa àti bẹ́ẹ̀ sáyẹ̀ ló wá lọ pàtó débẹ̀ ó bọ́ ọmọ ní UK ó bọ́ ọmọ Yorùbá tó kọlà sójú méjèèjì ó dẹ̀ pé gbà ọmọ mi jọ ọmọ yẹn kò dá lóhùn ọmọ Yíbò ló wá dá mọ̀mọ́ yẹn lóhùn pé à kí lè má mi kí lè fẹ́ ó wá ń sọ fún pé ọmọ lòún wá wà kíní kan pàtó wá di pé ó sọ wá ní àmọ́ mi àmì ìmọ̀ pé Yorùbá nìyí èmi ò ń fẹ́ dá wọn lóhùn torí ẹ lè mọ gbé drug yìí sìn ibi wá dé ẹ̀ẹ́pù wọn ná ọmọ Yíbò wá ẹ̀ẹ́pù wọn tán òun wá sọ pé òun mọ̀ pé Yorùbá ni wọ́n Ọlọ́run ṣàánú wa o àti ẹ bá ń gbọ́ bọ́lọ̀ ṣe fẹ́ pe tiwa olóòtú pé wọ́n ti wáyé ohun tí mo tún fẹ́ fàyọ fún yín mà ẹ bọ́ jẹ́ pọ́tọ̀ yín àtìlọ́hùn o àti kírísítẹ́nì ni o àti mùsùlùmí ni o àtìlọ́hùn ì Nàìjíríà yìí mo ti rí i pé ẹ̀yàn yẹn máa ń gbàdúrà pé ẹ tó jòkó sí ìdí igi àgbọn kó máa gbàdúrà pé Ọlọ́run bá ìdí igi àgbọn yìí o mo fẹ́ lo oṣù kan bẹ́ẹ̀ o mo fẹ́ kí ọ̀sán máa ká níbẹ̀ irú àdúrà tá a máa ń gba Nàìjíríà nìyẹn o Ọlọ́run ti dá wa bó ṣe fẹ́ dá wa ó ti fún wa ní nǹkan tó fẹ́ fún wa àwa ló kù ká máa bá ṣe máa lò ó àdẹ̀rí ronú sí i kí wọ́n sọ fún yín mà ronú sí i rárá ọ̀tẹ̀ ní tẹ Yorùbá lọlẹ̀ pátápátá tá a bá dẹ̀ sọ́ra bí tá a bá lọ yìí láńgbèjì àpá tipátipá lẹ́ẹ̀ fi réyàn tó ń sọ tipátipá lẹ́ẹ̀ máa fi réyàn tó ń sọ àmọ́ ọlọ́yìí padà sá o ó dà ọ́ mà. abẹ́ẹ̀ rí wípé nǹkan kì í sí ẹsẹ̀ ràgó kò ṣeé jẹ bẹ́ẹ̀ ni kò ṣeé gbé mì àsìn lọ́hùn mo ti sọ mo ní wọ́n sọ̀rọ̀ nípa àṣà àti ẹ̀sìn bàbá mi ìránṣẹ́ Ọlọ́run Adégbọlá ẹ fẹ́ gbọ́ nípa àṣà àti ẹ̀sìn ọmọọba Olúwaṣeun Adébóyè tí mo bá gbé àkọlé kan tí mo bá gbé jókòó tí mo pè ní ọ̀làjúdé àṣàdìtàn ọdún mélòó la máa lò ká tó kúrò lórí ẹ̀ torí nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní gbé script ẹ̀ gan sílẹ̀ mo ti ṣe odidi ìwé bẹ́ẹ̀ ni á tó 150 pages front and back kí n sọ pé 300 pages á jẹ́ 150 sheets so tí n bá ní pé kí n máa ṣe yóò fẹ́ ẹ̀ẹ́dá àwọn ènìyàn lágara ju wípé kí n ní ètò míì kó wá jẹ́ abala lórí ètò yẹn kó fi lè bá a nítumọ̀ ẹ̀gbọ́n tárákùnrin yẹn sọ ó ní àṣẹ̀sìn o ẹ̀sìn òun là ń ṣe ẹ̀sìn òun là ń ṣe ṣùgbọ́n mò ń bọ̀ níbẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo wa là ń ṣẹ̀sìn o ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń ṣe ẹ̀sìn nítorí wọ́n ń tẹ̀lé bọ́lọ́run ṣe sọ ọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ń ṣe ẹ̀sìn nítorí pé wọ́n tẹ̀lé ẹ̀sìn wọn débi pé wọ́n tún gbàgbọ́ nínú ànábì Ìsá gẹ́gẹ́ bíi mẹ̀sáyà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìbílẹ̀ àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ ni wọ́n ń ṣe ẹ̀sìn nítorí pé wọ́n tún gba Ọlọ́run dé inú ẹ̀là ọmọ òyígìgì wọ́n sì mọ̀ pé ó ń padà bọ̀ láti wá káwọn èèyàn tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ló ń ṣe ẹ̀sìn nítorí pé wọ́n mọ̀ wípé Jésù Kristi lolúwa ó sì ń padà bọ̀ wá kó àwọn wọ́n sì mọ̀ wípé ìwà bí Ọlọ́run ni wọ́n ń pè ní Jésù Kristi wọ́n wá ń fi ìbẹ̀rù ti Ọlọ́run fi Jésù Kristi hùwà nínú ẹ̀sìn wọn tó fi jẹ́ wípé àmúlùmọ́là ò sí ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín nínú ẹ̀sìn ìràwọ̀ díẹ̀díẹ̀ kéékèèké péréte òun ló ń bẹ ní ojú sánmọ̀ dúdú bẹ́ẹ̀ ni gbogbo yòókù sánmọ̀ dúdú yẹn kìkìdá olubi ni nítorí wípé ọmọ òru ńlá ṣèkà níwọ̀n ìjàkùmọ̀ kì í rìn di ọ̀sán ẹni abíire kì í rìn ru ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń ṣẹ̀sìn gan ni wọ́n ń bọ́ sí gbangba jù tí wọ́n sì ń fi ẹ̀sìn bojú ṣùgbọ́n o Ọlọ́run Olódùmarè fẹ́ dé o nínú gbogbo ìran o láti ya àwọn tó ń ṣẹ̀sìn sọ́tọ̀ gẹ́gẹ́ bí àlìkámà àti àwọn tó ń ṣe ẹ̀sìn gẹ́gẹ́ bí èpò yóò sì dáná sun wọ́n ṣùgbọ́n tó bá tẹ̀ jẹ́ pé wọ́n á dáná sun wọ́n wọ́n á dẹ́rú ni àtúndùn iná ayérayé ni ọmọọba Olúwaṣeun Adébóyè ìdájọ́ rẹ̀ ò sí lọ́wọ́ mi nítorí èmi pàápàá tí mò ń sọ̀rọ̀ tí mo bá ń pè ní ẹ̀sìn tí mo dẹ̀ ń ṣẹ̀sìn ibì kan náà lájọ bára wa ṣùgbọ́n mo gbàgbọ́ mo sì gbàdúrà wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ó fún mi ìwọ náà ni kó tọrọ ti ẹ̀wọ̀n ìgbàdúrà rẹ̀ fún yàn nítorí pé ìgbàgbọ́ bàbá ò gbọ́mọlà ìgbàgbọ́ bàbá tèmi ò gbà mí là bó wá ní ìgbàgbọ́ tèmi tí n ò mọ̀ orí yóò ṣe wá gbà ọ́ là ìwọ ni kó o bójútó ìgbàgbọ́ ẹ dẹ̀jẹ́ kí n wá sọ fún ẹ nínú ẹ̀sìn tá à ń sọ yìí individual decision ni o tó o bá wo ẹ̀dá ó ṣubú ó dẹ̀ ṣẹ̀sìn ṣùgbọ́n tó o bá wo Ọlọ́run Olódùmarè tá a fi ṣe àpẹẹrẹ fún wa tó o bá wo ìwé mímọ́ tó jẹ́ òrìjó eléyìí tó jẹ́ wípé oníkálukú ó mọ iye títí ẹ̀ wò nínú ẹ̀ ẹ̀sìn náà ló mọ padà ṣe nítorí wípé ó lè dúró déédéé nínú ọ̀rọ̀ rẹ̀ torí ọ̀rọ̀ rẹ̀ òun lamọ̀nà rẹ̀ ẹja tẹ̀síwájú nínú ètò Òjogbo
gẹ́gẹ́ bí mo ṣe máa rí kà nínú oríṣiríṣi nǹkan tí àwọn ènìyàn tí wọ́n pè mí jẹ́jẹ́ mọ̀ wípé nínú ìpè yẹn mo ti sọ ti mọ́mì eléyìí tó yẹ pé ọmọ ìyá wọn ó tún dojú ogun rú. ǹjẹ́ mọ̀ wípé ní ìjẹ́jọ́ yẹn nígbà tí ọba Olúwaṣeun Adébóyè tó ń ṣètò lọ́wọ́ wọ́n ní ẹnìkan ní àdúgbò àwọn wọn ló gbé rédíò wá ó sì gbé ti àwọn ènìyàn kan. ẹni tó sọ fún mi ní òun wà ń bẹ̀ òun ń wò wọ́n ó ní níbi tí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ni wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní jara wọn níyàn. ó ní ẹnìkan sọ wípé ohun tí arábìnrin yìí dẹ̀ ń sọ o òótọ́ ni o ọmọ Yorùbá o àfẹ́ràn ara wa o lẹ́nìkan náà bá tún bẹ̀rẹ̀ sí ní jiyàn bóyá ó tẹ̀ sọ pé rárá o Yorùbá náà fẹ́ràn ara wọn wọ́n ṣàjiyàn yẹn o ìjẹ́jẹ́